ní ìrántí màmá wa senior mother Christiana Àmúwá Ọmọyẹlé ní Akínjìnrìn, ẹni tí ó sùn ní ọjọ́ 17 oṣù kínní ọdún 2023. Súnre o màmá onínúure. Ó dàbí aláha pé wọn kò sí mọ́ o. Iye ọmọ o, iye ọmọ o. Ó dàbí aláha pé wọn kò sí mọ́ o. Iye ọmọ o, iye ọmọ o. Ó dàbí aláha pé wọn kò sí mọ́ o. Ó dàbí aláha pé wọn kò sí mọ́ o. Iye ọmọ o, iye ọmọ o. Ó dàbí aláha pé wọn kò sí mọ́ o. Ó dàbí aláha pé wọn kò sí mọ́ o. Iye ọmọ o, iye ọmọ o. iye ọmọ oníwà ire, iye ọmọ onínúure. Abiyamọ gbọjá gbọ̀rọ̀gbọ̀rọ̀, èmi o agbọmọlà lọ́jọ́ ogun o. Ojú ń ro wá pé wọn kò sí mọ́ o. Ojú ń ro wá pé wọn kò sí mọ́ o. Iye ọmọ o, iye ọmọ o. Ó dàbí aláha pé wọn kò sí mọ́ o. Ó dàbí aláha pé wọn kò sí mọ́ o. Iye ọmọ o, iye ọmọ o. Adúpẹ́ pé màmá gba Jésù kó tó lọ láyé. A ó pàdé rẹ̀ lẹ́sẹ̀ Jésù lọ́jọ́ àjíǹde. Gbogbo ẹ̀dá tó bá gba Jésù kó tó lọ láyé. Bó tilẹ̀ kú yóò sì tún yè lọ́jọ́ àjíǹde. Ẹbí ará pẹ̀lú ìtàn rẹ̀, ẹ̀sùn ni ló ká o. A ó yọ̀ mọ́ra lẹ́sẹ̀ Jésù lọ́jọ́ àjíǹde. Iye ọmọ o, iye ọmọ o, iye ire. Iye ọmọ o, iye ọmọ o, iye ire. Iye ire yóò bí mi o, kéèmù rẹ̀ wọ́n tún bí mi. Iye ọmọ o, iye ọmọ o, iye ire. Abiyamọ tòótọ́ lọ́jọ́ ìjà lọ́jọ́ ogun. Iye ọmọ o, iye ọmọ o, iye ire. Ṣé ìwà pẹ̀lẹ́ rẹ̀ ní ká sọ tàbí inú rere rẹ̀? Iye ọmọ o, iye ọmọ o, iye ire. Senior Reverend Mother Christiana Àmúwá Ọmọyẹlé ní Akínjìnrìn. Mama Olúwatómísìn, Mama Mẹ́kànjúọlá, Mama Títílọlá, Mama Ṣẹ́gun, Mama Ọládipúpọ̀, Mama Fọlákẹ́mi, Mama Ọmọlọ́lá, Mama
ìrànlọ́wọ́ ọmọ ayétọ́ba àgádágbà ọmọ ṣèjàjẹ́ jọ̀nà múrẹ̀jẹ́ ọmọ olóòtú àgọ̀ ọmọ ayétọ́ba ọmọ adòwónàgọ̀dọ̀ obìnrin tù ọmọ yanyankú lójú ọmọ atọ̀runbọ̀ wá wojú òṣìkà oníríire mú ọ́nẹ ọmọ akẹ́rù nọ́kọ̀ bí òyìnbó ròkun ọmọ akíjìnrìn ọmọ kúlájolú àpárámùkú ojíbẹ́ igi lókolóko ọmọ gbénájẹ gbé òrùn jẹ èyí gbé àmànàmáná ṣe kẹta súnre o màmá onínúure a ó pàdé lẹ́sẹ̀ Jésù olùgbàlà lọ́jọ́ àjíǹde. Senior Reverend Mother Christiana Ọmọyẹlé. Iye ọmọ iye ọmọ iye. Tẹbí tará ṣèrántí rẹ̀ ìyá Ìlàjẹ. Iye ọmọ iye ọmọ iye. Adúpẹ́ pé màmá gbà Jésù kó tó lọ láyé. A ó pàdé rẹ̀ lẹ́sẹ̀ Jésù.